Kàngó là á gbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèrègbè. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn lọ sóde ìbànújẹ́. Lágbára Elédùà lọ́jọ́ tòní gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀ ní fetí yín gbọ́ ibi bẹ́ẹ̀ ni ẹ̀ ní bá wọn lọ sóde ìbànújẹ́ lágbára Elédùà. Ire lójú owó rí, ire ló máa jẹ́ tiyín nígbà gbogbo nígbàkigbà tí a bá ṣì ń jọ wà láàyè lórí èèpẹ̀. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tòní pé ẹ káàbọ̀ sórí ètò Karùn-ún-wí láti ìkànnì Tèmídire Independent Television. Ṣàlàáfíà ni mo bá yín níbikíbi tí ẹ bá gbé wà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Lórílẹ̀-èdè Nàìjíríà táwa wà níbí, àárọ̀ la wà níbí lákòókò yìí. Bóyá ẹ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà tàbí ẹ wà lórílẹ̀-èdè England ni, ìgbàkigbà tẹ́ bá wà mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa bá mi pàdé lórí fọ́nrán abẹ́yẹfò, mo bẹ̀ yín mo rọ̀ yín pé kẹ́ ẹ bá mi subscribe sórí ìkànnì wa Tèmídire Device Television. Kẹ́ ẹ bá wa lọ́ọ̀fẹ́ kẹ́ sì bá wa like. Lẹ́sẹ̀ kan náà kẹ́ ẹ máa bá wa tẹ notification bell. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ lágbára Elédùà àkàndùn ò ní mọ́wọ́ yín. Lágbára Elédùà ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sin. Lágbára Elédùà ẹ kú kalẹ̀. Kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lórí ètò lọ́jọ́ tòní gbogbo etí tó ń gbọ́ mi. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, àárín ìṣẹ́jú àáyá ni òtítọ́ máa bá. Ìyẹn ni pé ọjọ́ kan ṣoṣo òun lòtítọ́ máa bá. Nítorí pé irọ́ bó tilẹ̀ hùn kí okùn ẹ̀ yí tó, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan téèyàn ń lọ̀ dá sí. Irọ́ wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Nípa àwọn ọmọ tí wọ́n jí gbé tí àwọn ológun sọ pé àwọn gbà sílẹ̀, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní. Àwọn awuyewuye kan ti ń lọ láti bí ọjọ́ mélòó kan nígbà tí àwọn ọmọ yìí ti dé padà sí ìletò wọn, ìyẹn ní Ògbómọ̀ṣọ́ níbẹ̀. Àwọn awuyewuye tó ń lọ yìí, inú ń kan àwọn ènìyàn pé ṣé lóòótọ́ ló jẹ́ pé ńṣe ni àwọn ológun jà fitafita kan tó rí àwọn ọmọ yìí gbà sílẹ̀ ni? Awuyewuye míì ni pé tó bá jẹ́ pé lóòótọ́ làwọn ajínigbé gbé àwọn ọmọ yìí tí kì í ṣe pé bóyá ńṣe ni wọ́n dọ́gbọ́n lọ kó wọn pamọ́, ó yẹ káṣọ wọn dọ̀tí, kò yẹ kí wọ́n lókun nínú rárá. Àti pé tó bá jẹ́ pé lóòótọ́ làwọn jagunjagun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jà fitafita láti gba àwọn ọmọdé yìí sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Wọ́n sọ pé àwọn mẹ́yìn àwọn ajínigbé bíi 9 balẹ̀. Àwọn èèyàn ń sọ wípé kí ló dé tí ìjọba ò fi fídíò àwọn tí wọ́n fẹ̀yìn wọn balẹ̀, kí ló dé tí wọ́n fi hàn lójú fọ́nrán? Àwọn 8 tí wọ́n sọ wípé wọ́n kó pàápàá, kí ló dé tí ìjọba tí kò fi fọ́nrán àwọn yìí kí wọ́n fi hàn? Àwọn nǹkan wọ̀nyí ló ń kan àwọn ọmọ Nàìjíríà lóminú tí wọ́n fi ń sọ wípé àwọn ò nígbàgbọ́ nínú ìjọba àpapọ̀ pé ńṣe ni wọ́n lọ jà fitafita gba àwọn ọmọdé yìí sílẹ̀. Ìgbàgbọ́ àwọn ni pé ńṣe ni wọ́n lọ dúnàádúrà. Ìdúnàádúrà wọn òun ló jẹ́ kí wọ́n rí àwọn ọmọ yìí, ló jẹ́ kí wọ́n rí wọn gbà sílẹ̀. Àmọ́ òótọ́ ibẹ̀ ni pé àwọn èèyàn méjì tí wọ́n pa láàárín àwọn tí wọ́n jí gbé yìí, ó fi hàn pé òótọ́ àtòdodo ni pé kìí ṣe irọ́, kìí ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ kó àwọn ọmọdé yìí lọ ni. Tó bá jẹ́ pé ìjọba mọ̀ọ́mọ̀ kó àwọn ọmọdé yìí lọ ni, wọn ò ní fún àwọn tó kó wọn lọ láǹfààní pé kí wọ́n lọ pa àwọn méjì nínú wọn. Ìyẹn ló jẹ́ ká mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ó dájú pọ́nbélé pé àwọn ajínigbé àwọn ni wọ́n kó àwọn èèyàn wọ̀nyí lọ sínú igbó. Àlàyé wá bá lọ ìdí tí wọ́n fi pa àwọn tíṣà méjì nínú igbó yẹn. Gbogbo ẹ̀ pátápátá lẹ máa wò nínú ìfọ́nrán tá máa fi hàn yín nínú fídíò yìí. Ìdí tí wọ́n fi pa tàkọ́kọ́
àti ìdí tí wọ́n fi pa ìkejì. Ẹ̀yin ẹ ṣáà gbìyànjú ẹ wo fídíò yìí délẹ̀. Tẹ́ ẹ bá wo fídíò yìí délẹ̀, gbogbo àlàyé nǹkan tá à ń ṣe yìí ó máa yé yín yékéyéké. Ṣùgbọ́n nǹkan tá a kàn fẹ́ sọ ńbẹ̀ ni pé ó yẹ kí àwọn ilé-iṣẹ́ ológun ó yẹ kí wọ́n ṣàlàyé fún wa, kí wọ́n sọ òótọ́ fún wa pé ìdúnàdúrà ló wáyé láàárín ìgbà táwọn fẹ́ gba àwọn tí wọ́n jí gbé yìí sílẹ̀. Kò yẹ kí wọ́n máa parọ́. Ṣé nítorí pé kí ọmọ Nàìjíríà má baà sọ pé ìjọba àpapọ̀ ò lágbára láti bá àwọn èèyàn wọ̀nyí jà ni? Ó yẹ kí wọ́n sọ òótọ́ pọ́nbélé fún wa ni. A mọ̀ pé lóòótọ́ àwọn ajínigbé yìí wọn kì í ṣèèyàn lásán, wọ́n ní ọ̀gá. Torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kúmólú. A ti gbọ́ lóríṣiríṣi ọ̀nà àti ní gbogbo ìgbà pé ìdí táwọn ajínigbé fi wá kó àwọn ọmọ iléèwé yìí, a ti gbọ́ pé wọ́n fẹ́ kí wọ́n yọ̀ǹda àwọn ọ̀gá àwọn tí wọ́n ti mú ságodi nìbàdàn àti káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí ọgbà ẹ̀wọ̀n wà. Ìdí nìyẹn tí wọ́n fi wá ṣiṣẹ́ ṣoro ní Ògbómọ̀ṣọ́. Àmọ́ ó yẹ kí wọ́n sọ òótọ́ délẹ̀délẹ̀ ni. Kò yẹ kí wọ́n máa wá fi kán máa pòyìnbó láfín fún wa tàbí kán máa pe àfín lóyìnbó fún wa. Nǹkan tí ò ṣẹlẹ̀ kí wọ́n sọ pé ó ṣẹlẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní téèyàn bá ń sọ̀rọ̀ kéèyàn máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé bẹ́ ẹ bá sọ̀rọ̀ kan wọ́n á bá yín tú sọ́nà mẹ́wàá. Tẹ́ ẹ bá ronú pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ò yé wọn, wọ́n á sọ fún yín pé ó yé àwọn ju bí ẹ̀yin gangan ṣe rò lọ. Ìtorí ominú tó ń kun àwọn èèyàn yìí nípa àwọn ọmọ tí wọ́n jí gbé tí wọ́n tún wá fi sílẹ̀ yìí, ìdí nìyẹn tí Ṣèyí Mákindé fi sọ wípé òun fẹ́ pe àjọ UN wípé kó wá investigate lórí ọ̀rọ̀ yẹn, pé ọ̀rọ̀ yẹn ó rú òun lójú. Ó lọ́rọ̀ yẹn rú òun lójú. Kẹ́sì máa wò ó, àwọn ajínigbé ní pàtàkì àwọn Boko Haram tàbí àwọn Ansaru tàbí àwọn Al-Qaeda wọn kì í dédé wọ orílẹ̀-èdè kan nípasẹ̀ àwọn èèyàn kan náà máa fi wọbẹ̀. Kì í dẹ̀ ṣe nípasẹ̀ àwọn alákọ̀wé, nípasẹ̀ àwọn olóṣèlú ni. Tán bá dẹ̀ ti fẹ́ ṣiṣẹ́ wọn, kò sẹ́ni tí wọn lè bájà tẹ́sẹ̀ wọn bá ti múlẹ̀ tán lórílẹ̀-èdè tán bá dé sí. Wọ́n lè bá federal government jà, wọ́n lè bá state government jà. Ṣùgbọ́n àwọn kan ló wà lábẹ́lẹ̀ tí wọ́n ń fún wọn ní ọwọ́ pé ẹ lọ ṣe báyìí fún wa níbí, ẹ lọ ṣe báyìí fún wa níbí. Irú àwọn èèyàn wọ̀nyí, àwọn ni wọ́n dẹ wọ́n sí àwọn ọmọ iléèwé l'Ógbómọ̀ṣọ́ àti ti Yáwọta àti ti Òsíẹ̀lẹ̀ pé kí wọ́n lọ ṣe àwọn iṣẹ́ burúkú yẹn. A mọ̀ pé kò sí lọ́wọ́ ìjọba, torí tó ń pé ó wà lọ́wọ́ ìjọba ni ìjọba ò ní sọ wípé kí wọ́n fi ẹ̀mí àwọn 3 tó ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ yẹn, wọn ò ní fi sílẹ̀ pé kẹ́mi wọ́n ṣòfò bẹ́ẹ̀. Kàkà bẹ́ẹ̀ ńṣe náà máa lọ tọ́jú wọn pamọ́, tá sì máa tọ́jú wọn, tá sì máa fún wọn lóúnjẹ. Ṣùgbọ́n tìtorí pé àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe, àwọn tí wọ́n rán wọn níṣẹ́ wọ́n ti fún wọn ní ọwọ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe yìí báyìí ní kẹ́ ẹ ṣe, báyìí ní kẹ́ ẹ ṣe. Ohun tó dájú ni pé ìjọba Nàìjíríà wọ́n dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé yìí, torí pé àwọn tí wọ́n jí gbé yìí wọ́n sọ wípé ìgbà tí àwọn fẹ́ kúrò ńbẹ̀, àwọn tó jí àwọn gbé ló sọ náà júwe ọ̀nà táwọn máa gbà fún wọn. Wípé táwọn bá dẹ̀ ti rìn síwájú díẹ̀, àwọn máa kan odò. Táwọn bá ti fo odò yẹn dá tán, àwọn máa rí àwọn sójà tó máa wá gba àwọn sílẹ̀. Wọ́n ní kì í ṣe pé bóyá ìró ìjà kan ó ṣẹlẹ̀ nínú igbó yẹn rárá. Àmọ́ níbi tá a wá dé yìí, ta la fẹ́ nígbàgbọ́ nínú ẹ̀ náà? Ṣáà lè nígbàgbọ́ nínú ìjọba ṣá? Ṣáà lè nígbàgbọ́ nínú ìjọba? Torí tí ọmọ orílẹ̀-èdè bá parọ́, ìjọba náà ló máa mú pé òpùrọ́ ni ẹ́. Ṣùgbọ́n ìjọba gangan la wá rí tó wá ń parọ́ báyìí. Tó ọ̀rọ̀ ò kí ń dùn
lẹ́nu èèyàn bí ẹni tó lọ̀rọ̀ gangan. Ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n súnmọ́ agbègbè Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, àwọn náà máa rí àwọn kúlẹ̀kúlẹ̀, àwọn ìbéèrè tó máa béèrè lẹ́nu àwọn wọn ní tí wọ́n gbà padà kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ọ̀pọ̀ àlàyé ni wọ́n ṣe, gbogbo ohun tí mò ń sọ fún yín látàárọ̀ àwọn ni wọ́n ṣàlàyé yẹn. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí ná, kẹ́ ẹ gbọ́ báwọn tí wọ́n lọ ṣèwádìí nǹkan táwọn ènìyàn wọ̀nyẹn sọ fún wọn, àwọn tí wọ́n jí gbé yẹn tí wọ́n gbà padà yẹn, nǹkan tí wọ́n sọ fún wọn àti write-up tí àwọn tíṣà yẹn kọ, nǹkan tọ́mọ ọdún 16 tó wà nínú victims yẹn, nǹkan tó sọ, débi pé ọmọ yẹn sọ pé kò dáhùn lójú pé òun sì lè lọ sí iléèwé nílùú yẹn mọ́, nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ sóhun yẹn ó kọjá ọjọ́ orí òun. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. Tá a bá wo fídíò yẹn tán, àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan. Ọmọ Nàìjíríà, ẹ wá fi sínú comment, irú ojú wo lẹ̀yin fi wò ó? Ṣéjọba ló dìídì gba ọmọdé sílẹ̀ ni? Àbí wọ́n dúnàádúrà? Àbí wọ́n jà fitafita pẹ̀lú àwọn ajínigbé yìí? Ẹ wá fi sínú comment yín pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n jà fitafita pẹ̀lú àwọn ajínigbé, òkú àwọn ajínigbé 9 tán láwọn pa, ibo ló wà? Àwọn 9 tán sọ pé àwọn mú lóòyẹ̀, ibo ni wọ́n wà? Kí wọ́n fi fọ́nrán ẹ̀, kí wọ́n fi hàn wá. Ìyẹn á jẹ́ ká nígbàgbọ́ nínú wọn. A sọ pé ìjọba àpapọ̀ ló gbé wọn pamọ́ o. A mọ̀ pé àwọn ajínigbé ló wá gbé wọn lóòótọ́. Ṣùgbọ́n àṣeyọrí táwọn ológun ò ṣe, kí ló dé tó ń sọ wípé àwọn ṣe? Ìyẹn la fẹ́ gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo fídíò yìí ná. Nígbà náà àwa máa mọ nǹkan tó ó ṣẹlẹ̀. Àwọn iléeṣẹ́ ológun lò wá lọ́bùn, wọ́n pè wá lọ́bọ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ oríire àti àwọn olùkọ́ wọn tí wọ́n láwọn rescue. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn àrẹ́sì àwọn agbésùnmọ̀mí 9, àwọn dẹ̀ neutralize àwọn kan láàrin wọn. Àwa kan wá ní olè òní jàgbà kọ́ mọ́ ṣe lójú fèrè, ní tẹ́nibọ̀dì bá fẹ́ sọ ló máa sọ. Àwọn tí wọ́n neutralize àrókù wọn, àwọn tí wọ́n arrest àárí wọn. Ṣùgbọ́n lo and behold, a máa gbọ́rọ̀ lẹ́nu kan nínú àwọn tíṣà yẹn. Ó ṣàlàyé bí iṣu ṣe kú bọ́bẹ̀ ti bẹ́. Àlàyé tí iléeṣẹ́ ológun ò lè sọ fún wa. Káàkiri iléeṣẹ́ ológun pọ́n kú iṣẹ́ takuntakun, ṣùgbọ́n wọ́n fẹ́ gboríyìn nǹkan tí wọn ò ṣe. Yes, kí lóríyìn tí wọn ò ṣe tí wọ́n fẹ́ gbà? Ní pé àwọn dáná ìbọn yá wọn táwọn lọ gba àwọn èèyàn yìí lọ́wọ́ wọn. Meanwhile, tẹ́ ẹ bá gbàgbé nínú ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn, bí àwọn èèyàn sọ wípé kò sí kankan nínú àwọn ajínigbé yìí lọ́dọ̀ àwọn ńgbà tí iléeṣẹ́ ológun dé. Torí pé ọ̀tọ̀ làkáǹtì ní táwọn iléeṣẹ́ ológun sọ fún wa, àkáǹtì tí wọ́n sọ fún wa tí wọ́n fẹ́ ká gbàgbọ́ ó ní wípé àwọn jàgbá àwọn èèyàn yìí ni lọ́wọ́ àwọn ajínigbé. Now, àwọn iléeṣẹ́ ológun gan ò débi tí àwọn ajínigbé yìí wà. Àwọn ajínigbé ló kàn tọ́ka ojú ọ̀nà táwọn èèyàn yẹn máa gbà tí wọ́n ti ráwọn sọ́jà. So, a kàn nílò àfọ̀mọ́ kékeré. Èmi personally wọ́n sọ pé iléeṣẹ́ ológun parọ́. Ṣùgbọ́n kí wọ́n jẹ́ ká rí footage àwọn tí wọ́n pa. Wọ́n láwọn ti gé gbogbo yẹn dé. Gbogbo ọ̀nà tó lè jẹ́ exit route làwọn ti dí. Ṣùgbọ́n tó bá rí gbòyàn bó ṣe pọ̀ tó, yóò mọ̀ pé kò ṣeé gédé. Tẹ́ bá dúró sójú títì, sáwọn yẹn wá gọ̀ wọ́n wá gba títì kọjá. Nínú igbó náà máa gbàbọ́ sínú igbó náà. Gbogbo èèyàn kọ́ ni ó gọ̀. Ẹ ń bá mọ̀ sín jẹ yóò mọ̀ kó ojú ẹ̀ yọ.
àwọn tí wọ́n ń jiyàn gbé sínú igbó wọ́n ti mọ kọ̀rọ̀kọ́ ń dunú igbó yẹn ibi tó já ibi tán lè gbà já tí kúrú bá fẹ́ tẹ̀yìn ní fàǹfà. so now a gbọ́dọ̀ lẹ́nu kan nu wọn yọ́dẹ̀ tó wù mí ká tó gbọ́dọ̀ lẹ́nu student kan láàrin wọn náà ó wà very very absurd so to say a dẹ̀ máa gbọ́dọ̀ lẹ́nu kan nu àwọn teacher yẹn tí wọ́n release àwọn ni wọ́n rescue àwọn. so ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nítorí pé kò sí ọkọ mi nínú wọn. so ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ ìjọba ni pé kí wọ́n jọ kí wọ́n dákun kán release ọkọ mi fún mi. then ó ní ọmọ mẹ́ta tó fi sílẹ̀ sáyé lọ. now okú ọkọ woman yìí tó ń béèrè ǹjẹ́ àwọn sọ́jà gbé bọ̀ ǹjẹ́ wọ́n rí tán bá rí ṣé yóò ṣe é gbé ǹjẹ́ àwọn sọ́jà gan débẹ̀ sán padà débẹ̀. now ẹ wá gbọ́ nǹkan tí Mr. Sakios máa play ọ̀rọ̀ Mr. Sakios gangan bó ẹ gbọ́ nǹkan tí Mr. Sakios ṣàlàyé. Mr. Dọ̀tun Ọ̀dẹ́rìndé ló sọ ó ní this is too sad to hear. àwọn security agent ò ní fẹ́ kí irú information báyìí ó jáde. These are what Mr. Sakios Olatunde said about the kidnapping that happened to them on May 15, 2026. He talked about what really caused pípa tí wọ́n pa both Mr. Michael Oyedokun and Deacon John Olaleye. Àwọn ajínigbé said Mr. Michael Oyedokun. Now ìdí tán fi láwọn pa Mr. Michael Oyedokun ìyẹn vice principal yẹn ò ní pé wọ́n ló disobey àwọn. One nígbà tí wọ́n kọ́kọ́ lọ jí wọn gbé tán kọ́ lọ kó wọn wọ́n ní wọ́n sọ fún gbogbo àwọn pé fóònù ọwọ́ àwọn káwọn dájọ́. So Mr. Michael ló release fóònù tiẹ̀ ṣe mọ̀ pé ọ̀kadà náà padà fi gbé wọn. Ìkànnì àwọn ajínigbé tán jọ wà lórí ọ̀kadà ló discover pé fóònù wà lápò wọn. Ìyẹn ló tún wọn fó náà fi wò pé báwọn ò bá pa kò ní jẹ́ ẹ̀kọ́ fẹ́lòmíì. Okay. Ajínigbé said Mr. Michael Oyedokun disobeyed them. They said Oku because he disobeyed their order. That day, when we reached the forest, they told us to drop all our phones. We did so, but we didn't know that Mr. Michael Oyedokun didn't drop his own. Ìkànnì àwọn ajínigbé who was sitting with him on the motorcycle discovered a phone in his pocket and he began to question him. The teacher said he didn't hear when they said that. Ìyẹn ni pé òun ọ̀gbọ́n gbà tí wọ́n sọ pé káwọn máa dá fóònù ọwọ́ àwọn kalẹ̀. Immediately, àwọn ajínigbé àwọn onísùnmọ̀mí slapped him. Wọ́n fọ́ etí ẹ̀. And when their commander heard, he took it up and he was furious. Inú bí they have two commanders, a general commander and a camp commander. General commander said, and I quote, tí mi ò bá pa ẹnìkankan tí n bá pa ẹnìkankan mo gbọ́dọ̀ pa ọkùnrin yìí torí pé kò tẹ̀lé àṣẹ mi àtòfin mi. The following day, Mr. Michael Oyedokun wọ́n dùn lọ́rùn. He was shouting as they were dragging him away. Wọ́n pa kìí ṣe pé ń pa wọ́n lójú àwọn ọmọ yẹn wọ́n pa wọ́n lójú àwọn olùkọ́ wọn tó kù wọ́n á kàn wọ́ kúrò wọ́n á wọ́ lọ síbi kan tòsí ariwo lásán náà kan máa gbọ́. He was shouting as they were dragging him away. He was begging and his noise was so loud, but later no more noise. Ń gbọ́ jẹ́ pé àwọn ọkùnrin tó kókó à ń bẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n dẹ̀ faṣọ dè wọ́n lójú wọ́n mọ nǹkan kan tó ń lọ tí wọ́n ìyà kékeré kọ́ ló jẹ wọ́n bẹ̀ yẹn o Ọlọ́run ló mọ̀. No more voice. One ajínigbé in his age of 17 or 18 came later. Ọmọ kékeré làwọn lọ́pọ̀ nù wọn. Came later. He was dancing and singing to celebrate the coup of the teacher. Mr. John Olaleye wọ́n pa o ní June 7. Ìdí tán they wọ́n pa because they said they have warned that military men should not move closer. Nítorí pé àwọn ológun wọ́n ti ń súnmọ́dọ̀ wọn ló jẹ́ kán dẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò. They didn't pa in our presence. They came to take them away and go to another place to carry out the evil act. We were only hearing their noises. They have a tent where they kept us. We were chained and they handcuffed our hands for the whole 56 days. They blindfolded our eyes and anytime we wanted to pee or defecate, we would beg them. Wọ́n bá fẹ́ gbọ̀nsẹ̀ àbí wọ́n bá fẹ́ tọ̀ wọ́n ẹ̀sẹ̀ mọ́ bẹ̀ wọ́n ní kán jọ kán já wọn lọ gbọ̀nsẹ̀. They changed locations. We didn't stay in one place though throughout the 56 days. Sometimes they will hit us with a gun. We used to suffer for any crime those little children committed. Bọ́n ọmọ yẹn bá ti sunkún àbí wọ́n bá ti ṣe nǹkan àwọn ọkùnrin yẹn náà máa fìyà rẹ̀ jẹ. When it is time for them to pray, they didn't joke with it. They prayed a lot and recited Quran. They would never miss their prayers. And when it is time to recite Quran, they would never miss it. The ajínigbé said they didn't want money, but they wanted their people who were arrested to be freed. That was their demand. We men suffered a lot. They should not see us praying. Wọ́n gbọ́dọ̀ rí wọn kan gbàdúrà tàbí kéèyàn máa gbàdúrà lórúkọ Jésù ó ti dáràn nu.
They should not see us praying. Anytime they notice we were praying, they will beat hell out of us. They said they didn't want us to pray or call Jesus. When he was asked how they were saved, he said that the ajínigbé willingly released them. Ibi tí mo ń lọ gangan nìyẹn. Iléeṣẹ́ ológun mú alọ́bọ̀. Wọ́n ṣiṣẹ́ o, no doubt about that. Akitiyan wọn ló jẹ́ kára àwọn èèyàn yìí o. Ṣùgbọ́n kò sí ìjà láàrin àwọn àtàwọn ajínigbé yìí. Ìdúnàdúrà ló wáyé láàrin wọn. Mi ò gba nǹkan tí Colonel kí lorúkọ Colonel yẹn sọ tí wọ́n ní bóyá wọ́n sanwó fún wọn, mi ìgbà yẹn gbọ́. Ṣùgbọ́n negotiation wà. Àwọn security agents láwọn ti arrest àwọn family wọn. Wọ́n á fi family wọn hàn wọ́n. Okay, ìyá yín rèé o, ìyàwó yín rèé o, ọmọ yín rèé o. Àwọn èèyàn tó wà lọ́dọ̀ yín ẹ fi wọ́n lẹ̀, àwa náà ó fa àwọn èèyàn yín lẹ̀. Àbí ṣe lè sọ lókun sọ fún wa pé àwọn ìyàwó àtàwọn ọmọ wọn sì wà lọ́dọ̀ wọn dì sìn. Okay, so wọ́n release wọn kí wọ́n máa lọ, wọ́n júwe ọ̀nà tí wọ́n gbà tán fi máa rá àwọn sọ́jà ní. N tó gbé mi wá tí mo wá proof gangan nìyẹn. So because iléeṣẹ́ ológun ò ṣàlàyé into details fún wa, àárí footage àwọn agbésùnmọ̀mí tí wọ́n láwọn pa tán bá sọ pé neutralize àwọn ọ̀daràn, that is wọ́n ti pa wọ́n. Ó yẹ ká rí footage ẹ̀ pé ókè o, àwọn tá a pa lélẹ̀ o, àwọn tọ́wọ́ bà lélẹ̀ o, gbà tán fẹ́ máa sá lọ nìbọn belẹ̀ o, ọ̀nà ibi tí kan ti sá lọ lélẹ̀ o, ibi tí kan ti yìnbọn lélẹ̀ o, àárí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Àwọn tán sọ pé arrest náà àárí wọn. So now, àwọn ajínigbé said they did okay. When he was asked how they were saved, he said that the ajínigbé willingly released them. They asked us to go that day because military have abducted their families. They told us to go willingly so that their families could be released as well. Wọ́n sọ fún wọn bí báyìí lẹ́tì lọ pàdé àwọn sọ́jà o. Àwọn náà máa jẹ́ kán mọ ibi tán ti máa release àwọn èèyàn wọn sí. So that their families could be released as well. When we were released, they told us the way to pass, and they told us we will see 2 streams. Amarodo méjì on the way. After those 2 streams, you will see the soldiers who are there to receive you, they told us. Can you just imagine? Iléeṣẹ́ ológun máa fi pamọ́. Wọ́n rántí àwọn tó máa wá. Táwọn adigunjalè bá ń jalè níbì kan, táwọn ọlọ́pàá wá lọ síbẹ̀ tàbáwọn security agent lọ síbẹ̀, tán jọ gbé náà bọ́n fúnra wọn. Táwọn aditán bá neutralize àwọn adigunjalè yẹn, wọ́n á kó òkú wọn sẹ́yìn mọ́tò ṣá, wọ́n á kó wá sí station, wọ́n á wá display ẹ̀ síbẹ̀. Kí wá ló dé tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ fáwọn agbésùnmọ̀mí, kí wọ́n wá já òkú wọn sí gbangba, everybody ó rí, kó lè jẹ́kọ̀ọ́ fáwọn ẹlòmíì pé lóòótọ́ náà neutralize wọn. Iléeṣẹ́ ológun ṣe dáadáa, ṣùgbọ́n wọ́n fẹ́ gboríyìn fún iṣẹ́ tí wọn ò ṣe. Now, ìrìn àjò wọn síbẹ̀, lára tí mo fẹ́ prove, wípé engineer Ṣèyí Mákindé, sorry to him, engineer Ṣèyí Mákindé mọ nǹkan tó sọ wípé kí àjọ United Nations àtàwọn àjọ àgbáyé bẹ́ẹ̀ kí wọ́n pọ́n láti ṣèwádìí ìjínigbé yẹn. Máa yẹn mọ nǹkan tó ń sọ. Now, ńgbà tí wọ́n lọ pẹ̀lú coastal bus. Ńgbà tán wọ́n lọ pẹ̀lú coastal bus. That is wọ́n ti mọ̀ pé àwọn gbà àwọn ọmọ yẹn wá lọ́jọ́ yẹn. Igbó yẹn tóbi ju nǹkan téèyàn lè sọ wípé àti kọ́ọ̀fà ẹ̀ àti surround ẹ̀ àti sákù ẹ̀. Security agent mélòó ló sákù gbó Ọ̀yọ́ National Park táwọn gangan sọ pọ̀pọ̀. Security agent mélòó ló wà wọnú Ọ̀yọ́ National Park lọ tán tọpa àwọn èèyàn yìí. Yes, security agent mélòó ló tọpa wọn. Wọn ò lè gbé mọ́tò fodò, ọkọ̀ ojú omi náà fi fodò. Okay, you will see the soldiers who are there to receive you. Wọ́n ti mọ̀ pé àwọn sójà wà ń bẹ̀. Àjọsọyépọ̀ ti wà láàrin wọn. They told us, I was the one carrying everyone when we reached the streams. Ngbà tá a dẹ́gbẹ̀ẹ́ odò, àwọn ọmọ kéékèèké yẹn ò lè fodò. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà lè má kọjá. Ó lòun ló ń bẹ̀rẹ̀ pé gbọ́n àti ẹ̀ lókùnnú láti kọjá láti rìn mọ́. When we reached the streams, I carried almost those little children because most of them were already weak. After a short trek, we saw some security men who have been waiting to receive us. Òdodo ní gbórílẹ̀-èdè lékè. Táwa ni ò ní parọ́ láàrin wa báyìí. Ta la fẹ́ gbàgbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà? Ńgbà tá a débẹ̀ o, àwọn agbésùnmọ̀mí bọ́n ṣe wọ́n ti fẹsẹ̀ fẹ́. Bá wọn bẹ̀, wàá báwọn èèyàn ta lọ gbé. Èwo ni pé a neutralize wọn. Àìmọ́lẹ̀ àmọ́ yan, bẹ́ẹ̀ èèyàn bá ṣẹ́gun ọlọ́tẹ̀ kọ́ mọ́ ọlọ́tẹ̀ dè. Ẹ ń bá mọ́lẹ̀ ó yẹ kó yan pé ó lè tá a mú rèé.
wọ́n lò mólè wọ́n wá lólè tó mú dà wọ́n sọ pé nbó ló tiẹ̀ wá gbà lọ nísìn àti ẹ̀mọ́ ibi tó bá lọ nísìn so disappear ni bó ló ṣe disappear ó mú náà nìyẹn. Gbogbo ilé tá à ń ṣe kì í ṣe láti condemn sí àwọn agbófinró tàbí àwọn security agents tó lọ wọ́n fẹ̀mí la kú ọ̀pọ̀ nínú wọn dẹ̀ farapa kì í ṣe láti rubbish iṣẹ́ wọn tàbí láti sọ pé wọn ò ṣiṣẹ́ no n tá ń gbìyànjú àti sọ ni wípé wọn ò sòótọ́ tó wọn ò sòótọ́ tó kò sí ìjà láàrin àwọn àtàwọn agbésùnmọ̀mí rárá àwọn wo náà wá neutralize. All right, it was a bitter experience. They gave us majorly rice oúnjẹ tí wọ́n jẹnu and red oil wọ́n bá wọn gbé epo palẹ̀ lórí no pepper and sometimes it will be only rice without salt or red oil. There was a time they pa a deer and a grass cutter for us, that is wọ́n pẹ̀ràn ìgbẹ́ fún wọn. Since the day they have látọjọ́ tán ti pa Mr. John Ọlálẹ́yẹ ni wọ́n ti gentle sí wọn ni wọ́n ti harsh mọ́ wọn mọ́ náà ti ẹsẹ̀ wá ń treat wọn bí èèyàn ẹlẹ́ran ara bóyá àwọn náà mọ̀ pé ní táwọn ṣe ò dáa ńgbà tí wọ́n dẹ̀mí ẹni ẹlẹ́ni légbodò àwọn méjì tán pa yẹn kí náà pa wọ́n fún nothing kẹ́mi èèyàn mọ́jọ́ yẹn lójú so àwọn yẹn náà tún lọ wọ́n tún escape àbí aláàrẹ́sì wọn kí ló dé tá a lè ṣe ojú wọn síta àbí sáà tó pé wọ́n suspect ni ṣé suspect ni wọ́n ó dáa o. Since the day tí wọ́n pa Mr. John Ọlálẹ́yẹ they have changed to us. They started treating us well. They changed their cruelty ways of dealing with us. They changed when they heard that some of their family members has been abducted by the soldiers. The day we would be released, they asked us if we would take our bath, but we said no. Níjọ́ tán fẹ́ fi wọ́n lẹ̀ wọ́n béèrè pé sí wọ́n wẹ̀ àwọn làwọn ò wẹ̀ irú ìwẹ̀ wèrè wo làwọn máa wẹ̀ àní káwọn tiẹ̀ kó ònú gbó yìí. We said no. We were eager to leave the forest. They told us to get ready that we will go home that day. Wọ́n ti sọ fún wọn pé ń lọlé lónìí. Wọ́n ti sọ fún àwọn tó ń bọ̀ wá gbà wọ́n pé wọ́n ń bọ̀ wọ́n máa lọlé o ẹ wá gbà wọ́n jọba yìí. Kán mọ̀ pàjá lọ́bọ̀ fún wa kán mọ̀ pàfin ládùúgbò àràn fún wa. Wọ́n mọ nǹkan tọ́jú lóòótọ́ but àwọn èèyàn kan náà wọ́n kànràn wọ́n lè tú nǹkan dé ho kankan bó bá rúyàn lójú. Àwọn èèyàn kan máa rí Awíkonko gẹ́gẹ́ bí aláṣejù gbogbo èèyàn ti dákẹ́ lórí ẹ̀ a ti celebrate wọn a ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó lọ rescue wọn irọ́ wà ń bẹ̀. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ wípé káwọn àjọ àgbáyé kan wá investigate ọmọ tí ń sọ àwa la mọ̀ pé ọmọ tí ń sọ. tá a fi rò pé politicize ẹni òun náà dẹ̀ sọ pé kì í sọ̀rọ̀ òṣèlú but something is fishy. Àwọn nǹkan kan ń bẹ̀ tó kọ̀yàn lóminú tó rújú tí ò clear. Ẹ neutralize agbésùnmọ̀mí àrí footage wọn irú neutralize irọ́ òwánu kí lè fẹ́ fi ròyìn fún ánlé pé ẹ fi ṣiṣẹ́. Àwọn tẹ arrest mọ́tò wọlé kó wọn sí. They told us to get ready that we will go home that day. When we reached Ibadan, one of the military commanders asked me if I could identify àwọn ajínigbé if I see them on phone. He showed me their pictures, and I could identify one. They told us they have arrested 8 of the ajínigbé and others have been neutralized. Nǹkan sọ fáwọn náà nù, wọ́n làwọn arrest 8. So kí ló dé tí wọn ò fi òkú àwọn tó kú yẹn náà hàn máa nìyí lórí fóònù. We thank God that we survived, but we are not happy that Mr. Michael Oyedokun and Mr. John Ọlálẹ́yẹ could not come back. Kò sẹ́ni tí ò ní dùn. So okay, ọmọ kan náà sọ̀rọ̀ but ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice Mr. Sakios tí mo ka ọ̀rọ̀ wọn yìí. Family wọn lélẹ́yìí tán kọ́ ń jó. Wọ́n bá ní ẹja play jó wọn yẹn mọ́ ẹja gbọ́rọ̀ lẹ́nu wọn. Mr. Sakios Ọlátúndé lélẹ̀.
kidnapping yẹn bí wọ́n stage yẹn ni pé irọ́ ni ẹ̀rọ àmì sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage yẹn wọn mọ nǹkan tí wọ́n sọ ni bẹ́ẹ̀ kí wọ́n stage yẹn ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni bẹ́ẹ̀ kí wọ́n stage yẹn ni àwọn data coach níbẹ̀ yóò dáradáradára lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n gbogbo tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ní ká wọn wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday aṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ jọjọ Friday náà sì wọ́n sọ pé aṣọ wọn níìtì àwọn tó wà níbi àwọn tó àdọ́tì wa àwọn náà máa bá wọn fọ aṣọ wọn lẹ́kọ̀ọ́ kan táwọn náà bá rí pàtí rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà mọ́ ní bá ṣe dọ̀tí ni wọ́n yóò gbọ́ ló ṣe lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyìí wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not stage it was real so please stop saying all those kind of news. àwọn tó sọ pé wọ́n stage ẹ̀ ni ọlọ́pọlọ kíkú ni wọ́n wọn ò ní làákàyè wọn mọ̀ ṣe ń gbé nǹkan wọn mọ̀ bí nǹkan ṣe lè rí everybody mọ̀ wípé ó real ó certain ọ̀nà tí wọ́n gbàgbà wọ́n padà làwa ń sọ̀rọ̀ lé lórí pé kò sí ìjà kò síta láàrin àwọn tó jí wọn gbé àtàwọn tó lọ gbà wọ́n àwọn yẹn yọ̀ǹda wọn pé kán máa lọ àwọn tó dẹ̀ wá gbà wọ́n náà ti mọ̀ pọ́n fẹ́ yọ̀ǹda wọn. ẹ gbọ́rọ̀ lẹ́nu Mr. Zaccheaus padà. ó lè dogun ayé mi lọ ní kánsẹ́lọ̀ Ọlátúndé Olùtóyè Zaccheaus èmi mo jẹ́ school kánsẹ́lọ̀ school tí àwọn Israel kan wá ní wọ́n kó àwọn ní May 15, 2026 so èmi ní school kánsẹ́lọ̀ school yìí àwọn community high school àwọn iṣẹ́ ní oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state so mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún olórí àti àbáyé tó fi fún mi tàbí lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bájọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí President Bola Ahmed Tinubu fún ipa tí wọ́n kó bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Governor Engineer Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀ lórí táwọn sọ̀rọ̀ nípa òkùnkùn mo ṣẹ̀ṣẹ̀ máa bẹ tó ń jó òkùnkùn nípa táwa níbẹ̀ àgbọ̀ nǹkankan àwọn nǹkankan àwọn ibi táwa bóyá ayé la wà ní bóyá àtikú ni àwọn nǹkankan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àwọn nǹkankan ẹlikọ́tà lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a ṣì wà láàyè ọ̀pẹ́ fún Ọlọ́run bákan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀ látòrí ọba Ghandi Ọ̀fọ̀lábí àwọn Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe gudugudu méjì ìyá mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá gidi ni wọ́n oníkẹ́ tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́ wọ́rin. helicopter ń wá sínú gbóǹbẹ̀ helicopter wo sorry ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ helicopter kó àwọn èèyàn yìí lọ sí Kaduna tọ́jà pé gba tí wọ́n fẹ́ gbà wọ́n padà náà tó fẹ́ helicopter kó wọn wá pè padà who knows mi rò pé yẹn ṣẹlẹ̀ àwọn yẹn kàn rẹ helicopter tó ń kọjá lójú òfurufú àwọn helicopter yẹn ń wá wọn bọ̀ wọn ò rí wọn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. now Bello Hasan ọmọ yìí ló máa fẹ́ dàgbà jù nínú àwọn student tán kó ọmọ 16 years ọmọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ n fọ̀rọ̀ rẹ̀ kásẹ̀ ọ̀rọ̀ mi ńlẹ̀ ó ní I want to go back to school but not in this place again. tẹ́ bá wo àkàndọ̀rà kòǹkò ẹ rí i pé gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ni mo ti sọ kó tó di pé wọ́n release àwọn ọmọ yìí láìláì pàápàá mo ní àkọ́kọ́ sáárà àwọn ọmọ yìí gbà ìkejì ni pé sáárì wọn gbà pé ẹlẹ́ẹ̀kẹta ni pé tán bá dé sí wọn máa pé ẹ̀kẹrin ni pé sí iléèwé ó wù wọ́n lọ tí ó bá wù wọ́n lọ sí wọn ó lè lọ bí tán ti ń lọ iléèwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàápàá pẹ́já gbọ́rọ̀ ọmọ yìí ọmọ kékeré ni o ó ní I want to go back to school but not in this place again. This is Bello Hasan, a 16-year-old student of community high school Aoro Eshiele. He was among the rescue students. He narrated his experience at Aoro Eshiele where some pressmen were interviewing him. They came in large number. They came with guns. Ọmọ yẹn ṣàlàyé. They came with guns and they were in military uniforms. They told us not to run, that they won't pa wá. Okay, pé wọ́n máa pa wá tá a bá ń sá lọ. Àwọn ajínigbé used to cover us with a big tarpaulin. They will tell us to stay under the tree when the sun is shining. We trekked for 8 hours. That day we were abducted. And we don't used to stay in one place. They change location every day. Hasan was saying this in a video
where Arise TV media crew were interviewing him. Some of the Ajínigbé were speaking English, some of them are speaking Yoruba, and some are speaking Hausa and Fulani language, as Hassan said. Ó túmọ̀ sí wípé àwọn ẹgbẹ́ tó kó wọn yìí ọmọ Yorùbá ń bẹ láàrin wọn, bọ́ ọmọ Yorùbá ò bá sí láàrin wọn, Fúlàní tó ti gbá àárín wa tó ti pẹ́ tó ti gbọ́ èdè wa ó ń bẹ láàrin wọn, kò tiẹ̀ sí tó tún wá sọ fún wa pé ọmọ Yorùbá ò sí ń bẹ. All right. When Hassan was asked what they used to eat, he said, they gave us rice, no pepper, rice with red oil. Bí teacher yẹn ṣe sọ, Maggi cube and salt. We were the ones cooking before, but later they stopped us and they started cooking for us. Can you imagine? The day Mr. Michael Oyedokun tí wọ́n pa, they came to take him from our midst. We didn't see how he was gunship, but we heard his voice. It was a loud noise from the man, but later we didn't hear any voice again. Since that day, we haven't seen Mr. Oyedokun again. They did the same thing to Mr. John Olaleye as well. They came to take him away, but they didn't want pa méjèèjì lójú wa. When Hassan was asked if he's still interested in going to school, he answered, I want to continue with my school, but I will leave this place. I will not go to school here again because I don't want to experience such incident again. Ẹ káàbọ̀ padà sórí ètò Karùn-ún Wí. Inú mi dùn pé ẹ farabalẹ̀ ẹ fi gbọ́ fídíò yẹn délẹ̀ ẹ sì wò ó. Ẹ̀yin náà sì ti rí ibi tí ọ̀rọ̀ gbé dé dúró báyìí. Lóòótọ́ àti lódodo, gbogbo nǹkan táwọn èèyàn ẹ sọ tán ó fi hàn yí pé kì í ṣe pé àwọn jagunjagun yẹn ti orílẹ̀-èdè Nàìjíríà níbí, àwọn tí wọ́n yàn lọ síbẹ̀ kò ń ṣe pé wọ́n lọ kọjú ìjà sí àwọn tí wọ́n lọ dóòlà ẹ̀mí wọn ni. Àmọ́ ó jọ pé ńṣe ni wọ́n dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé yẹn tí wọ́n fi ní àǹfààní láti fi àwọn ọmọ yẹn sílẹ̀. Nísìnyí, gẹ́gẹ́ bí Awíkonko ṣe sọ, ṣó máa rọrùn fún wa láti gba ìjọba gbọ́mọ tí wọ́n bá sọ̀rọ̀? Àbí kò ní rọrùn? Ẹ fi sínú kọ́mẹ̀ǹtì. Gbogbo nǹkan tá bá ń ṣe, ẹ jẹ́ ká rántí àwọn tí wọ́n mọ̀ ọ́ gbọ́, tí wọ́n mọ̀ ọ́ rí, tí wọ́n sì mọ̀ ọ́ wò. Sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ kó máa rántí àwọn èèyàn tó mọ̀ ọ́ gbọ́, torí pé tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo òun lòótọ́ bá. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ohun tá a retí lọ́wọ́ ìjọba àpapọ̀ ni pé wọ́n ti dóòlà àwọn ọmọ yìí ná, a dúpẹ́ fọ́lọ́run. Àmọ́ gbogbo ìlérí tí wọ́n ṣe fún wọn pé àwọn máa fi ṣe móríyá fún wọn, kí wọ́n má gbàgbé, kí wọ́n ṣe fún wọn. Ìyí tó bá fẹ́ fún ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ nínú wọn, kí wọ́n fún un. Èyí tó bá fẹ́ fún ní owó, kí wọ́n fún un. Ìyẹn la máa fi mọ̀ pé lóòótọ́ ìjọba gbìyànjú, wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n lè ṣe. A bẹ̀ gọ́fúnà Ṣèyí Mákindé pàápàá, nítorí pé ìpínlẹ̀ wọn ni nǹkan yìí ti ṣẹlẹ̀, káwọn náà ṣe gbogbo nǹkan tí wọ́n lè ṣe láti fi ran àwọn èèyàn yìí lọ́wọ́. A tiẹ̀ gbọ́ pé aláàánú kan ó gbé mọ́tò fún principal yìí, ìyẹn ni Mrs. Alamu. Wọ́n gbé Toyota Camry tó wọ̀ ti 20 million naira fún. Nǹkan tẹ́ni yẹn ṣe nǹkan tó dáa ni. Ṣùgbọ́n nǹkan tó ń kan wá lóminú jù ń bẹ̀ nísìnyí ni pé wọ́n ní nínú ọmọ ẹgbẹ́ APC ẹni tó fẹ́ díje dupò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀kan lára wọn ló gbé mọ́tò yẹn sílẹ̀. Ìyẹn náà ń kọ́ àwọn èèyàn lóminú pé bí ò bá nídìí, obìnrin ò ń jẹ́ kúmólú. Ju gbogbo ẹ̀ lọ, ẹni tó rí ni tó mọ́jú, ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ju ẹni tí ò tiẹ̀ wo ibi téèyàn wà lọ. Ṣé bá tiẹ̀ ti ṣe rẹ́ni tó fún wọn ní nǹkan, a dúpẹ́ lọ́wọ́ yín. Tó wà níri jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa bá mi pàdé lórí fọ́nrán bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, ẹ bá wa subscribe sórí ìkànnì wa Tèmídire Device Television. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ náà rèé tí ẹ jẹ́ pé
ẹ bá wa pàdé rí, ẹ bá wa tẹ notification bell, ẹ bá wa pín ètò yìí kó délé kó dóko, ẹ bá wa lọ́ọ̀fù ẹ̀ kẹ́ bá wa láìkẹ̀. ọwọ́ tẹ fi ń tẹ̀ àkànjò onímú yín ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí. bó bá ṣe ń lọ a máa fi tó yín létí láti ìkànnì Tèmídire Device Television. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo àwa tá a jẹ́ akó àìbínú. ire owó ire ọmọ ire àlàáfíà tí ṣe baálé ọrọ̀ kò ní tán lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà à ń rí yín bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì wa. ẹ̀yin tẹ́ wà ní London, France à ń rí yín bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì wa. gbogbo ẹ̀yin tẹ́ wà ní African countries à ń rí yín bẹ́ẹ̀ ṣe ń wò. iná ò ní tówó yín, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. tó bá wọ yín bá kàn sàlẹ̀ àpò, owó ló máa bù jáde lágbára Elédùà. ó dàbọ̀.